special day for a special person. 17th of June is most lovable day among 30 days in the month of June. That's why most lovable, cute and sexy are usually born on the 17th of June. Today is 17th of June. Happy birthday to you, Sekinat Asabi Oyindamola Apoyin. Lẹ́ò Sekinat Asabi Oyindamola ọmọ Apoyin àṣírí ṣàmọ́dún lókè ìpẹ̀wò ti ṣọdún èyí ò wá ṣọ̀pọ̀lọpọ̀ nínú owó nínú ọlá nínú ire nínú àìkú baálẹ̀ ọ̀rọ̀. Wọ́n pé wájú báyìí lọ́pàá ìbìtì ìrìn síwájú lọ́lá rẹ̀ ó mọ̀ lò ní báwọn dìròyìn láṣẹ èdè àmọ́ gbọ́ mi. Ẹni bí ọkùnrin mọ̀ ló kàn sí mi lónìí, ìfẹ́ ayé rẹ̀ mọ̀ ní ẹ̀gbọ́n rẹ̀, your big sister Lamin Alimot Mọ́rẹ́nikejì Àyíkẹ́. Ó pò ń lọ́jọ́ ìbí àbúrò òun pé kí n mọ kí ọ dáadáa. Ó kó pẹ́ béwé mọ́pẹ́ tí ń pẹ́ ó kó tẹ̀ látẹ̀pẹ́ ó pọ̀ ní báwọn kọjú kò sí ní báwọn gbénu yàrá wòran. Ó ní ọdún yìí ó tura fún ọkùnrin ní kòkó mọ́ láṣẹ lẹ́dùnmọ́ rẹ̀. Owó mò ń bọ̀ jájọ délé Apoyin ilé baba tó bí ọlọ́mọ. Ẹ̀yin lọmọ onílé owó, ọmọ ògbóni méjì tó tara kíṣọ́ nìyí, ọmọ ògbóni ilé, ọmọ ògbóni oko. Ǹlẹ́ ọmọ atẹ́niwíjọ́, ọmọ àjẹbí gbàre, ẹ̀yin lọ́mọ àjàre gbàlàkù. Mo ṣe bẹ́yìn ló ń pè lọ́mọ sí ìlú rí ẹrú tó ń fẹ́ bẹ́rù lè kú ọ̀rá rà míì. Ọmọ ayanṣẹ́ fọṣọ àfìfosù fọtẹrú, ọmọ bọ̀sílẹ̀ múye tó wù ú. Ọmọ oṣù farafẹ́ gbàánù dì í tó ń kígbére lóde Ọ̀yọ́, olówó ń sinmi ọmọ bọ̀ wálé. Sekinat ọmọ lọ́jọ́ ìbí òní ò ire owó ire ọlá ẹ̀kú baálẹ̀ rọ̀ báyìí ní mo bá wọn bọ̀ wálé ògo wà ní báwọn dìròyìn láṣẹ ètò wa. Ìbàdàn rèé nílé Olúyọ̀lé ọmọ àjẹgbíjẹ karanfọri mọ̀ yín ló máa gbọ́ sámọ́sá gbọ́yàmọ̀yà Ìbàdàn mọ́jàmọ́jà lẹ́fọ̀gùn kárawájú lẹ́rú lọ́jọ́ sí. Ìlú Àjàyí, ìlú Òjó, ìlú Ìbíkúnlẹ̀ ológbòdò kẹ̀rí lójú ogun wọ ṣòkòtò kẹ̀m̀bẹ̀rẹ̀ bíi ìjà ẹlẹ́yẹlé lomi tẹ́wọ́ tọmọ pọ́ máa ṣe jìrẹ́ lómi àbùmùbù ẹ̀ bẹ́ẹ̀ lọ́n kì í lè bá tó bí ọlọ́mọ mọ́ wá gbọ́ o. Ó lé kan sínú ọdún yìí àlékún owó àlékún ọlá àlékún rí ò ní dèrò ẹ̀yìn òní báwọn faṣọ pínpín roko bá bẹ́ẹ̀ lóní báwọn fa ìsàn ògbà láṣẹ Olódùmarè. Tọ̀tún tòsì báyìí lẹ́yẹlé fi ń kórè bọ̀ wálé eré gíṣù àríwá ìwọ̀n àti ìlànà báyìí ló mọ̀ jẹ́ tirẹ̀ ọ̀nà kì í dín mọ́jọ́ kó mọ́ yọ̀ bẹ́ẹ̀ ni kì í dín mọ́rùn kó mọ́ là. Ó ti bọ́ sínú ọdún tuntun rẹ̀ lónìí báyìí ọ̀nà owó ọ̀nà ọlá ọ̀nà ìgbéga ọ̀nà àṣeyọrí báyìí ló mọ̀ làkùn láṣẹ Èdùà. Sekinat Asabi Oyindamola ọmọ Apoyin ọlọ́jọ́ ìbí òní o. Wọ́n ní gúnugún ìkúléwé bẹ́ẹ̀ làkàlàmàgbé ọdún jẹ wàá fi ń parí o bẹ́ẹ̀ ni wàá fèrè gíjò bì í gba ọdún báyìí ìṣẹ́jú kan péré nìkún ọ.